ó sọ pé ẹjọ́ Saidi pọ̀. ó ní ẹjọ́ wà pẹ̀lú Saidi tẹ́lẹ̀ ni. Èmi number 1 person tó kọ́kọ́ wà pẹ̀lú ẹ̀ lórí Facebook. Báwo ló jẹ́ pé ẹ̀yin ni. Ẹ bá rántí fídíò kan ní òkè. Hello. Ustaz Jam 2017. Kí lẹ wí? Year 2017. Ṣé ń gbọ́? Mo ní year 2017. Ok. Ṣé ń gbọ́ ni? Mo ń gbọ́ yín. Iṣu kan wà ń ta tí Sheikh Buhari ọmọ Musa tó sọ̀rọ̀ nípa tó lọ sí church Sẹ̀lẹ̀. Ok. Hello. Ok, mo ti ń gbọ́ yín dáadáa báyìí. Èmi ń gbọ́ yín báyìí. Mo ṣe ń gbọ́ yín. Tí Buhari wọ́n lọ sí church Sẹ̀lẹ̀ kan alàgbà owó dùn ní. Ok. Táwọn lọ sọ́ńbẹ̀ pé Jésù kú fẹ́ ṣẹ̀yìn ni nà. Bẹ́ẹ̀ ni yẹn. That's for 2017. Bẹ́ẹ̀. So yíyá yẹn Ustaz Jamiu Adégúnwà èmi jẹ́ káàní bí ọmọ akẹ́kọ̀ọ́ torí lecture wọn ni máa ń gbọ́ jù mo dẹ̀ máa ń download ẹ̀ every week. Ṣé àwọn bítà lórí ọ̀rọ̀ yẹn pé báwo ni àfáà Buhari Musa ṣe láti máa sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀. So ó wá di time táwọn lectures yẹn ń lọ mo wá lọ sórí YouTube wọn torí mo máa ń download every week ni. Okay. Ṣé ń gbọ́? Mo wà pẹ̀lú yín, mo ń gbádùn yín. Torí tí mo ti fẹ́ download lecture Ustaz Jamiu Adégúnwà mo á rí Saidi Shitu recommend for you lórí YouTube line ní page Ustaz Jamiu Adégúnwà. Wọ́n á gbé tani Saidi Shitu yìí. Manu tí Ustaz tẹ̀ lè recommend ẹ̀ lórí YouTube line wọ́n jẹ́ kí n wo ohun tó sọ. Tòbá tó máa sọ̀rọ̀ yẹn. Okay, Ustaz Jamiu ló kọ́kọ́ recognize ẹ lórí YouTube. Bẹ́ẹ̀ ni lórí YouTube. So ní lọ́dún yẹn bá tí máa wò máa wọ ọ̀rọ̀ tí Saidi Shitu sọ máa rí pé tẹ́mọ̀ òun náà wá hammer tó support Ustaz Jamiu lórí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn. Tó bá ní Buhari Musa ṣe máa lọ sí church tó máa lọ máa parọ́ fún wọn pé tó máa lọ máa sọ fún wọn pé Jésù kú fún ọ lẹ́ṣẹ̀. Pé ṣe yìí ni now. Tẹ́mọ̀ something like that. Tẹ́mọ̀ ìgbà tí wọ́n wo mo wá impressed. Èèyàn 6 péré ló wò. Èèyàn 6 mo wá lọ copy ọ̀rọ̀ Saidi yẹn. Mo wá gbé wá sórí Facebook wall mi. That should be around I think around August, July, August. Within July, August 2017. Mo wá gbé wá sórí Facebook wall mi. Ìgbà yẹn gan èmi gangan ti create the media movement. Okay. Mo kàn gbé sórí Facebook wall mi Rufai Ibrahim Adéwálé. Mo ṣe upload video yẹn nìyẹn. Mo ṣáà comment kíní kan Saidi Shitu from United Kingdom. Ó ṣáà hammer Buhari Musa ṣá topic yẹn hit gan. Àwọn èèyàn bá ń wò jọ́ tí mo kọ́ upload ẹ̀ mo rí lórí Facebook wall mi 5,000, 10,000, over 20,000. Ó wá di time gbà yẹn Ustaz Jamiu lọ ṣe debate kan ní ṣọ́ọ̀ṣì òbí yẹn wà ní Múlẹ́rọ́ Lágége. Ọ̀la tó gbà tó ti wá wọ 20-something-thousand wọ́n pa àwọn ẹ̀wá ṣá wọ́n ń búlì Saidi lórí ọ̀rẹ́ àwọn kan wọ́n appreciate ẹ̀ kódà wọ́n ń bú èmi náà lórí wọ́ọ̀lù yẹn mi tí mo gbé sórí Facebook wọn mi máa pa tèmi ti dá wà lálẹ́ báyìí. Wọ́n á search fún Saidi Shitu lórí Facebook. Bá ṣe mọ́ra ni mo ń sọ̀bọ̀ yẹn o. Okay. So gbà tí wọ́n á rí wọ́n á ṣe àìsí ní lórí Messenger. Mo send the voice notice pé Assalamu alaikum Afose Saidi Shitu something like that. Ó kọ reply mi ni pé wa alaikum salam. So nǹkan tí mo sọ mo ní Assalamu alaikum Afose Saidi Shitu èmi ni mo upload video yìí sórí Facebook o pẹ̀lẹ́ ti ń dá wà lálẹ́ o ọ̀rẹ́ ti ń dá wà lálẹ́ o pé èmi gan ṣe ló ń bà mí lẹ́rù pé kí ló lè tó báyìí. Wá reply mi orúkọ alaikum salam. Ó ní òun wa trailer lọ́wọ́ òun drive lọ́wọ́ òun ò lè type òun kò send the voice note. From there I will exchange the number.
so di pé mò ń pè òun náà ń pè mí so ó mọ̀ pé tó bá ti wá ṣe lecture ẹ̀ wá hámà gan lórí lecture Buhari Musa tó bá ti wá ṣe èmi ni máa topic ẹ̀ 2017 èmi ni máa topic ẹ̀ so around time by náà lòun náà create the saviour story ẹ̀. ok ẹ̀yin lè máa bá topic fídíò tó bá ti ṣe. gbogbo fídíò tó bá ti ṣe èmi ni máa topic ẹ̀ ń gbà ẹ̀ kò tí sí mo follow aṣọ kò sí gbogbo wọn yẹn anybody ń bẹ̀ pẹ̀lú wọn so mo bá topic ẹ̀ ń gbà ẹ̀ tó ń gbà tó yá kíní ẹ̀ ṣáà tàbá tí wàá fẹ́ ṣe topic a máa sọ̀rọ̀ àkọ́kọ́ sọ̀rọ̀ náà àkọ́kọ́ ṣe rìhásà náà ẹ kí ló máa sọ léènì kí ló ní sọ léènì. kó tó di kó máa ṣe fídíò ń gbà yẹn. ok. ṣé ń gbọ́ mi. kó tó di kó máa ṣe fídíò ń gbà yẹn àkọ́kọ́ pè mí a máa react nígbà tí wọ́n fẹ́ lọ ṣe fíìmù àbí nígbà tí olórin fẹ́ wọ stúdíò a máa react sọ báyìí má sọ eléyìí tó bá ti sọ a send fídíò yẹn sí mi ṣégo yẹ yín bẹ́ẹ̀. ok ẹ̀yin lè máa ń guide ẹ̀ ń gbà yẹn ẹjọ́ máa ń plan yẹn. àjọ máa ń ṣe ni tókó tó bá send ẹ̀ sórí Facebook wọ́n mi bá tọ́ topic yẹn nígbà tó yá òun náà lo Facebook wọ́n rẹ̀ topic mi náà ló máa gbé sí gbàtẹ́ ó create save your soul ẹ̀gẹ́ ó create save your soul. ta ló bá create save your soul. sọ̀rọ̀ di pé ṣàǹbà mi mẹ́ni tó bá create ẹ̀. ok. ó lẹ́nìkan ní UK ń bẹ́ẹ̀ ni. ok. it should be around July August yẹn sí September ni torí December year yẹn on the 17th of December year yẹn ìbí jẹ́ create a media movement. ok. so aṣáà máa ń ṣe bẹ́ẹ̀ ìgbà tó yá títí àwọn èrò ń wò ẹ̀bọ̀ bí viewers ṣe ń pọ̀ ló ń gbọ́ àwọn náà pé èrò ń pọ̀ sí so 2000 náà bá ti sọ̀rọ̀ abọ́tẹ̀ sọ̀rọ̀ yẹn 2000 bá ti sọ̀rọ̀ náà abọ́tẹ̀ sọ̀rọ̀ yẹn based on Buhari Musa alone. Nígbà tó yá ó mú mùdírù mọ́ nígbà tó mú mùdírù mọ́ yẹn ọlọ́run gẹ́gẹ́ bí ó dáa kéèyàn lọ lé kéwú àwa náà dẹ̀ láti tẹ̀lé àwọn alẹ́ súná wà jàmá ṣé ń gbọ́. mo ń gbádùn yín lọ. ìkórìíra àwọn onítúfì ti wà lẹ́mìí àwa náà díẹ̀ ìkórìíra mùdírù náà ti wà lẹ́mìí àwa náà díẹ̀. nígbà yẹn. nígbà yẹn nǹkan tó wá ń ṣe yẹn ó wá jẹ́ ká kí n máa sọpọ́ọ̀tì ẹ̀ fún àwọn onítúfì yẹn wọ́n ṣe mùsùlùmí jàre ẹlẹ́bọ ni wọ́n àwọn náà ti ń rò pé olóògùn ni wọ́n something like that. so àṣà ń ṣe bẹ́ẹ̀ ló ṣá bá ṣe fídíò gbà tó yá ó bẹ̀rẹ̀ sí ní bú Sheikh Sulaiman gbà tó yá bàbá lóòrò tẹ̀mọ́ tí wàá ń dé stage kan ọkàn tèmi kọ̀ ṣùgbọ́n ó ti ń dùn ìgbà ìdẹ̀rẹ̀ mi tí wàá níṣẹ́ lọ́wọ́ gbogbo iṣẹ́ mi dáhùn mo níṣẹ́ lọ́bọ̀ iṣẹ́ èèyàn kọ̀ dáhùn débi pé àyídì ló máa sẹ́ǹdì owó sí mi ẹgbẹ́ ìtàrí yẹn ló fẹ́ súnmọ́ tó ṣẹlẹ̀ sí Yahya Gambari yẹn máa sẹ́ǹdì 10,000 naira ẹgbẹ́ fẹ́rẹ́ kí mo ti broke I send 10,000 naira because tó bá ti ṣe yẹn tẹ́mi bá ti upload ẹ̀ báyìí ayé máa wò bá ti topic àwọn kìíní yẹn pa ayé máa wò torí caption tẹ́mi máa ń fún yẹn ó bá jẹ́ káwọn èèyàn sáré máa wò gbàtúgbà tó yá ó wá sọ fún mi jọ kan pé Afa Ibrahim àwọn èèyàn fowó lẹ̀ gẹ́gẹ́ tó wọ́n fowó lẹ̀ pé torí tó bá ti fẹ́ lọ ra àwọn nǹkan tó fẹ́ lọ rà ṣe fídíò àní ìràlẹ̀ tó ní àsọ̀rọ̀ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ nígbà yẹn ìgbà tí mi gan fún níṣẹ́ kan rẹpẹtẹ tó tiẹ̀ yọjú gbà náà tó kí mo fẹ́ lò ń bẹ̀ ni pé mo á sọ àwa jókòó pé báwo lówó ṣe máa jáde. báwo lẹ ti máa sọ́dọ̀ owó. báwo la máa sọ́dọ̀ owó thank you bàbá. so táìmù gbà yẹn wá ní ọ̀gá ẹran tí mo gbé fídíò ọ̀gá kan wá ń gbà kan wà nú ìgò. ní máànù kan tó ní wà l'Amẹ́ríkà tó ní kó wọn náà àfa kan ṣe fún wọn. so mo àwa sọ̀rọ̀ báyìí ló wá mọ̀ ìdí àgbẹ̀ kémi ti báyìí kémi sọ̀rọ̀ as big man pé aláàjì kinní kan mo lè sọ pé èmi aláàjì Súlè mo lè sọ pé èmi aláàjì owó ní kókó Saidi Shitu mò ń gbádùn tó ń ṣe yìí now
iṣẹ́ ìta bá fẹ́ kó kú lórí program ni mo ti máa sọ o. Okay. Tá a bá fẹ́ kó kú o àfi ká fowó support ẹ̀. No, ẹ bá mi tún bẹ́ẹ̀ repeat. Ó máa ní kẹ́ ẹ pé o. Ó máa ní kí n pè wọlé àti react nǹkan tí máa sọ. Ẹni sùúrù. Ṣé òun ló máa ní kẹ́ ẹ pè wọlé àbí àwọn ẹtún mi ọ̀rá sáwọn ẹ̀dẹ̀ sọ mẹ́rin? Òun ló máa ní kí n pè wọlé. Òun ló máa ní kí n pè wọlé tó máa ń bá program lọ. Okay. Tó bá di àsìkò call. Òun ló máa ní kí n pè wọlé. Tó ti bá ti wá pè wọlé. Ìmọ̀ sọ pé iṣẹ́ yìí tá a bá fẹ́ kí ó kú ó nídìí owó ká fowó support ẹ̀. Again. Okay. Ìjọ tí mo kọ́kọ́ sọ̀rọ̀ gbàrà. Ẹ̀yin mànù tí tó ní wọ́n gbé ọ̀gá fóun yìí lọ́kọ́ drop 25,000 naira. Wow. Okay. Ẹ jẹ́ kí wọ́n ní ẹni pé wọlé kẹ́ẹ̀dọ́gbọ́n sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ilà. Ẹ jẹ́ ẹ̀jẹ̀ lè búra nǹkan tẹ̀ ń sọ ikú òdodo lẹ̀ ń sọ. Wàláì tàláì súnmọ́ bí láìlẹ̀ ilá wà. Kí ló kọ péèjì yín gbà yẹn? Èmi mo ní media movement náà. Okay, òun náà máa ń dárúkọ media movement gbà yẹn. Wọ́n ń dárúkọ ẹ̀. Gbogbo àyàn àjọ ń ṣe ni. Okay. Wọ́n gbọ́ yín lọ. Lídìí kan bá wọ́n ń pè ní bí into rọ́jí lòun náà ń jẹ́. Kì í ṣe kọ́yin sọ́lá tí tó máa ń bá yín sọ̀rọ̀ kì í ṣe wọn kópa yẹn o. Okay. Eléyìí dúdú báyìí kódà gbà tó wá sí Nàìjíríà mo èmi àti ẹ̀gbọ́n meet ńgbà yẹn around 2018. Eléyìí dúdú ó máa ń ṣe program lórí page Saidi Shitu. Èmi gan ti post ẹ̀ ní media movement rí tí n bá tọ́lọ́ bá ní kí n padà rí màá send ẹ̀ sí lórí WhatsApp. Ó máa ń cover ojú. Ó ti ṣe program lórí program Saidi Shitu. Èmi gan ti ba upload rẹ̀ lórí media movement. Again, ọ̀kí ló bí ní tèmi fi ta fi ṣe bẹ́ẹ̀ ń gbà yẹn ó jẹ́ pé kò tó lọ́wọ́ mọ́ òun dẹ̀ nídìí owó kí ni máa kú. Ọ̀kọ́wó lè wọlé láyé sọ fún Ọlọ́run ṣàforíjì fún gbogbo wa. Bó ṣe rí gangan ni mo sọ fún yẹn o. But nígbà tó dé stage kan àfáà òní Kùránì òun náà mẹ́sẹ̀gì come on leave that place. Òun náà mẹ́sẹ̀gì mi lórí media movement that was 2018 pé gbọ́dọ̀ tí Saidi Shitu sọ yìí pé kò rí bẹ́ẹ̀ fóun lẹ́rìí tó lè fi debunk ẹ̀. Mo á sọ fún gbà tí yẹn pè mo á pè Saidi ká ẹnìkan máa pè mí lóhun ọmọ bàbá alágbára mi kíníkan fóun lè dìbẹ́ǹdì òun gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí tẹ́ ń condemn tẹ́ ń ṣe yìí gba ẹ lọ́rọ̀ kọ́tàlà. Okay. Kọ́tàlà ṣẹlẹ̀ ìgbọ́ngbà yẹn pé tí tó fẹ́ máa kọ̀rẹ́ẹ̀tì mùdírù gbogbo àtàwọn pé bó sọ fihàn tó ń pè wọlé tó máa sọ pé ẹni tí mùdírù sọ ọ̀rọ̀ ń jù ó máa ní ká pè ká sọ bẹ́ẹ̀ ni o. Ó máa ní kẹ́ ẹ pè kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni àwọn náà rò pé nǹkan gidi ló ń ṣe. Ẹni sùúrù o. Ṣé ẹ lè fi gbogbo ìbádà yín síwájú Ọlọ́run búra pé ó máa ní kẹ́ ẹ pè kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ni. Ẹ fi ìbádà yín búra síwájú Ọlọ́run. Gbogbo ìbádà mi gbogbo ìjọsìn mi síwájú Ọlọ́run mo fi búra Saidi Shitu máa ní kí n pè é sọ bẹ́ẹ̀ ni. Kódà tẹ́ ẹ̀ bá sọ bẹ́ẹ̀ ó máa bínú. Láìláìlàlá. Ojú ẹ̀ máa kóró sí pé kí ní kan torí pé ìmọ̀ tẹ̀sí lọ sílẹ̀ gbàtọ́ àfáà ní Kùránì wá mẹ́sẹ̀gì mi gẹ́gẹ́ káwa ìṣe mi kéwì ní sákúrò lé kéwì ní sí omi ìmọ̀ òyìn á ní kò rí bẹ́ẹ̀ mo á lókè gba ẹyẹ ò tí ì ní péjì kò tí ì ní gẹ̀ẹ́gùn ó lóun náà fídíò kan tó máa sẹ́ndì sí mi. ìyá àfọ ní Kùránì. bẹ́ẹ̀ ni wá sẹ́ndì ẹ̀ mo á rí explanation tiẹ̀ lórí kọ́tàlà kẹ́rí àfáà ní Kùránì jíjáde ẹ̀ kò jáde nítorí bàbá ẹ̀ torí mùdírù rẹ̀ ọkọ̀ jáde. àìná bẹ́ẹ̀ ni wọ́n la mọ̀ bẹ́ẹ̀. mi ò fọ́nbù péjì mi ni mo kọ́ fi ń gbé jáde. kódà òun gbà jẹ́rìí sí tẹ́ bá gbé. tó fi mọ́ ọmọ folúwaṣọ́ ẹlẹ́gẹ̀ẹ́ alákùnjẹ ṣàòkè péjì mi ni mo kọ́ fi ń gbé ogun jáde. mo á pè àfáà ní mo á pè Saidi ká ọmọ ẹnìkan máa pè mí lóhùn ọmọ alágbára mi kíníkan ó ní máa post ẹ̀ jàre máa post ẹ̀ mo ní máa post ẹ̀ o ìbí torí mi bìlí pé irọ́ ló fẹ́ pa gbogbo ibìkan tó ti rọ sáà lọ́pọ̀lọ́ ni pé àwọn oníṣúfì yẹn ọmọ kan mo ní já post ẹ̀
mo á sọ pé ṣé kò lè dùn náà, mo á ṣàpèjúwe fún jọ́nà pé tí ò bá sí Messi tí ò sí Ronaldo jẹ́ pé Ronaldo nìkan ló wà tí ò sí Messi, báwo ló fẹ́ dùn? Jẹ́ ká post yẹ. pẹ̀lú ìgbàgbọ́ tí yín pé ẹ̀yin àti ẹ̀kúfẹ̀jọ jọ ń play game ní. àjọ ń gbágé fáwọn èèyàn. nígbà tí ẹ ti wá ń sọ̀rọ̀ táfọ́ ní Kúránì ẹ ti wá ń sọ̀rọ̀ èmi wá ń rí pa ọ̀pọ̀ yìí sọ̀rọ̀ mo á post ẹ̀ ó post àfọ́ ní Kúránì yẹn tún ṣe míì ó ní kí máa post ẹ̀ máa wọ́n ní máa post ẹ̀ o ọ̀rọ̀ bọ̀bọ̀ yà àwọn kan náà ń gbá tiẹ̀ o mo post ẹ̀ náà kí ni ẹ wá bí Saidi ń gbọ́ ó ti ní táwọn èèyàn ti mọ̀ nígbà tó yá ìyẹn wá lọ create page get First Islamic TV yẹn ìyẹn wá tún pè mí pé tóun bá ti ń ṣe live program máa bá òun gbé wá sí page tèmi wọn á tún gbé wá ẹ á ní kí n bíìlì ẹ̀gàn mo ní mi ní bíìlì ẹ̀gàn pé òun náà ń sọ̀rọ̀ torí gbà yẹn mi ti bẹ̀rẹ̀ sí ní rí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe comparison as a comparative student mo ti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ọ̀rọ̀ yẹn yẹ̀wò gbà gbà mo ti rí pé Saidi ò mọ nǹkan kan eléyìí ló lọ lé kéwù eléyìí ni kéwù yé ẹ̀rẹ́ ìgbé títí dèní náà a kì í upload àfáà ní Kùránì a kì í gbé wá. Ok ẹyin péjì yẹn ti function di sin. Media movement ó yìí function náà. Wàláì mi ti across ẹ̀ wàláì mi ò mọ. Media movement for Islamic lecture and event. Ẹ ń gbé program tèmi ṣá. Bàtà ọkọ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀ pé ajá Fúlàní gan máa pè mí pé ájì ọ̀kọ́lọ́mọ máa yẹ kí n gbé. Mi tiẹ̀ mọ̀ mi across ẹ̀ ẹ lè bá mi send link yẹn kí n wò náà mi rírí. Ẹ máa send ẹ̀ sí tàbá sọ̀rọ̀. Ẹ máa sọ̀rọ̀ yín lọ. So láti gbà yẹn ó wá dé stage kan tí bàbá kí ó gba gold òun náà ló kọ̀ tẹ́ pè mí jọ kan lónìí Afá Ibrahim ó ti fún òun ní umura o ìyẹn ti lọ bí 2018 bẹ́ẹ̀ni wọ́n ti fún òun ní umura o pé bàbá kí ó gba gold ó dẹ̀ lọ umura yẹn ó dẹ̀ ń pè mí àjẹjọ́ ń sọ̀rọ̀ dáadáa lóòótọ́ ó tẹ̀ lábúrò kan bẹ́ẹ̀ wọ́n yẹn ń jẹ́ Sheriff àjọ sọ̀rọ̀ náà gbogbo ẹ̀ ń gbà yẹn so kí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé kí ló dé láti múra tó padà sí UK fún next tí Saidi máa sọ fún mi ni pé àjọ ń sọ̀rọ̀ lórí fóònù ó ní ṣé mi mọ̀ pé tá ò bá rẹ́ ní bálà ọ̀là kì í yá. kí ló sọ mẹ́ẹ̀. ó ní tá ò bá rẹ́ ní bálà ọ̀là kì í yá. kí ni ìtumọ̀ yẹn. onímúra tó ń lọ máa gbọ́ onímúra tó ń lọ yìí pé òun ti rí líǹkì o pé nǹkan tá à ń ṣe yìí ó lè dówó o. wọ́n ní ó lè dówó. ọ̀rẹ́ mo á bí jọ́ náà pé ṣé àwọn alice náà wà ìjàmà tí wọ́n ti já sí ní sẹ́mọ̀ ìgbàgbọ́ wa náà ni pé àwọn yẹn máa ń gbowó ní Saudi so intention tèmi ni pé kí wọ́n ti já sí bó ṣe máa rí owó ni gẹ́gẹ́ tààrin ẹ̀ mo á ń bi pé ṣé wọ́n ti já sí bí nǹkan yẹn ṣe máa ń dowó ni ó ní ìyá ádámọ̀ ń pè wọ́n tọrọ ẹ̀ ń dì sí ń jọ ẹ̀ nìyẹn yẹn ìyàwó ẹ̀ tí òyìnbó tó bímọ fún tọrọ ẹ̀ ń dì sí ń jọ ẹ̀ nìyẹn so láti bẹ̀ lọ aṣáájọ ń ṣe ìnẹ́ẹ̀sì tó kọ̀ máa kọ́rí tó kọ̀ gbé jáde ni pé Jésù ò ní wá mọ́. Ó yẹ pé mo ń gbọ́ yín. ìgbàgbọ́ wa nítàjọ gbàgbọ́ tẹ́lẹ̀ pé Jésù ò ní wá mọ́. Ìgbà tó máa dé láti múra yẹn báyìí ní tó máa padà sọ fún mi ni pé tó máa padà change ni pé Jésù ń padà ń bọ̀. Ibẹ̀ ìmúra ló ti rí link. ló ti rí link so the next ọkọ bẹ̀rẹ̀ sí kápò sars jamiu adigunwa bẹ̀rẹ̀ sí gbàyẹn ló ti bẹ̀rẹ̀ sí ní bá mi lérí pé ó ti ń sọ fún mi pé sars jamiu òun máa gbà wọlé kí ló ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ ṣé ó ju nǹkan míì lọ lórí Jésù ń bọ̀ yàbí kò ní wá mọ́ so àṣé ó ti ní agenda ẹ̀ ti strong òun amúfolúwa aṣọ gbogbo náà pé mọ́tà láti convince èmi ò gbà
ibẹ̀ ni grunges ti bẹ̀rẹ̀ láàrin mi àti pé kó tó dìgbà yẹn ní around late 2018 yẹn ó pè mí gbà yẹn pé ó send nọ́mbà ìyàwó ní Sheikh Sulaiman sí mi kí mi náà sọ̀rọ̀ wọ́n ní kí n bu ó ní because òun ṣẹ̀ṣẹ̀ bá ẹnìkan sọ̀rọ̀ tó jẹ́ ọmọ lẹ́yìn oníkíjìpá tó wà l'Amẹ́ríkà. Èmi ló ń sọ, èmi ni mo bá sọ̀rọ̀ ńgbà yẹn. Èmi ni. Ó ní bọ̀bọ̀ kan wá ló líǹkì ẹ̀yìn mọ́ òun. Ó ní bọ̀bọ̀ kan, ó ní kí ni? Bọ̀bọ̀ kan tó ń pè ní Wálé Bánsà ló líǹkì mi àti ẹ̀pàpọ̀ lóòótọ́ bẹ́ẹ̀ ni. Ó lóun ló líǹkì ẹ̀yìn méjèèjì. So ó dẹ̀ ti máa ń fi Wálé yẹn wọ̀n mí pọ̀ ọ̀rẹ́ òní lórí Facebook something like that. So ọgbà tó wá sí nọ́mbà yẹn ti mi gbáǹdẹ̀ orí tíṣọ̀ tèmi dẹ̀ ti mo ti ń gbọ́ àwọn oníkùrà mo ti ń gbọ́ program oníkùrà ní oríyàn tèmi ti ń yí padà pé náà bọ̀bọ̀ ìrọ́bì ẹgẹ́ mi ò wá dáhùn mo ní mi ò lè ṣe ìyá ti ń bẹ̀rẹ̀ gba ọ̀rọ̀ stars yẹn náà pé kó yé máa bú stars náà tí ó ti wọ̀ ọ́ gbà tó dẹ̀ rí pé kò change. Ṣé ó ní kẹ́ búyàwó ṣé Farouk ń gbà yẹn ni? Ó ní kí n pè náà kí n sọ fún ó lọ́rọ̀ kan tí ẹjọ́ ń fà ń gbà yẹn jẹ́ kó bóyá mo lè recollect. Ó ní tí o bá ti gbọ́ ok ó dà fọ́ ọ̀rọ̀ kinní náà ni Sọ̀látì Rùfátì. Ọ̀rọ̀ tájọ́ fà ń gbà yẹn ni ọ̀rọ̀ ó ní kí n sọ fún ṣé Farouk pé kí wọ́n kó Sọ̀látù kan kó fídíò tán ṣe pé Sọ̀látù lè fàátì ju ìrun ọ̀ranyàn lọ. Èmi wá ń sọ fún pé Shehu Sulaiman sọ pé Sọ̀látù lè fàátì ju ọ̀ranyàn lọ pé irun tí Shehu Sulaiman Farouk ń sọ ni pé ẹni tá à ń ṣe àsàlátù fún gangan ló ju ìrun lọ ìyẹn Ànábì Muhammad ìyẹn lèmi àti ẹjọ́ fà. Ó wá ní kí n sọ fún Shehu Farouk pé kí Shehu Farouk kó ọ̀rọ̀ yẹn jẹ mo ní no ọ̀rọ̀ yẹn ò yẹ Shehu Sulaiman jẹ́ kó yé wa pé ẹni tá à ń ṣe àsàlátù lè fàátì fún ló ju ìrun lọ òun l'Ànábì Muhammad òyìn lájọ fà ní a fi gbéyàwó Shehu Sulaiman Farouk wọlé sórí conference call wa ń gbà yẹn àgbéyàwó Shehu Farouk wọlé ibẹ̀ ló ti rí nọ́mbà wọn èmi ni mo connect wọn mọ́ fóònù ló fi ní nọ́mbà wọn lọ́wọ́ èmi mo jẹ́ kó ní nọ́mbà yẹn lọ́wọ́ ń gbà yẹn. ó send nọ́mbà yẹn sí mi bọ̀ èmi mi ò lè ṣe tó fẹ́ kí n ṣe kẹ́lẹ́ mọ̀ pé mo fi sọ àárín yẹn ni pé nítorí mo yáyà yẹn sọ bó ṣe rí náà nìyẹn òun ló máa ní ẹṣẹ báyìí lọ bú lágbájá wọ́n torí pé èmi ò ń ṣe ọmọdé kò lè sọ pé òun jù mí lọ lọ́jọ́ orí tó jẹ́ mọ̀ pàdé bẹ̀rẹ̀ sí èmi bá ń sẹ́yìn tèmi bẹ́ẹ̀ ni jáde bẹ̀rẹ̀ sí ní dé ẹ̀kíní kan wà tí mo ṣe ń wò tí ò tí ì sọ síta ọ̀rọ̀ yìí ẹ pílé ẹ̀ fún tó bá dẹ̀ ní irọ́ ni mo pa mọ́ o ẹ̀yin sọ pé ní irọ́ ni èmi búra kóun náà búra ó ní kóun tó kúrò Nàìjíríà wípé ìyá ń jẹun gan-an tó lọ́rùn gbà gan ló ní wọ́n mú ìyàwó òun kúrò gbà náà ló ń ta bóyá símù ló ní wáyà something like that kí ló ń tà ìyá yẹn pọ̀ gbogbo kí ní ẹ̀ ò ṣáà work out fún un kí ló ń tà táì gbà náà ló ń ta sim card ní oníwáyà lágége ló lóun ń ta ó sọ fún mi ní èmi ò mọ̀ gbà yẹn ó gbà yẹn òun ta sim card lóníwáyà lágége ẹgbà yẹn náà iṣẹ́ yẹn mú òun débi pé wọ́n á múyàwó òun kúrò nílé pé òun ò rówó bọ òun ò rí tọ́jú ẹ̀ òun bá wò pé kí lóun máa ṣe o lòun bá tan àpá kan lọ ó láàfà yẹn ó láàfà Ìlọrin ni pé kí lóun máa ṣe tí òun máa fi máa lówó lọ òun dẹ̀ láǹtì l'Amẹ́ríkà òun fóun ló ní UK ní London òun fóun ló ní London tí òun fóun ló kìíní kan òun dẹ̀ nídìí ó fi Ọlọ́run búra mo tún fi Ọlọ́run búra mo fi jọ́ tí máa pàdé Ọlọ́run búra Saidi sọ fún mi pé àfáà tóun lọ bá yẹn ó lóun máa ṣe olúgbòhùn ni olúgbòhùn ọ̀nà máa ṣe fóun olólùgbòhùn yìí òun kọ́kọ́ lọ ó ní kó mú iye kan wá táà ń pé òun ò rí bí 5,000 mi ìrántí fígọ̀ owó yẹn òun ṣàpadà rí owó yẹn létà òun lọ fún àfáà yẹn ṣe olúgbòhùn fún òun pẹ̀lú eyín òkú pẹ̀lú eyín òkú pẹ̀lú eyín òkú náà fi bẹ́ẹ̀ ni
ẹ lè búra pẹ̀lú gbogbo gbèsè ayé ń pè Saidi sọ bẹ́ẹ̀ fún yín lóòótọ́. Inú mọ́tò ni mo wà. Kí mọ́tò ní ṣe pẹ̀lú ọ̀tọ̀ a ní kẹ́ búra ní mọ́tò lẹ́wà èmi náà wà nínú mọ́tò tèmi náà ni. No tí mo mí ni pé ẹ búra gidi ni. No mi ogun kọ́ o. In half a mile, turn right. Tó bá jẹ́ pé irọ́ ni Ọlọ́run mọ bó ṣe ń fìyà jẹ èèyàn. Ọlọ́run mọ tó bá jẹ́ pé ikú ni àbí aburú kan ló mọ aburú tó dáa tó lè ṣe fún irọ́ kọ́lọ́run fi ṣe mí tí n bá pa irọ́. Tó bá ẹ sọ pé tó bá pẹ́ pa irọ́ kọ́lọ́run fi náà já àná mọ̀ kó fi sọ yín lẹ́sàn ọjọ́ gbọ́dọ̀ kíámọ̀ kẹ́ bá rí àánú Ọlọ́run. Yes tó bá jẹ́ pé mo bá pa irọ́ kọ́lọ́run fi náà já àná mọ̀ kó fi sọ mí lẹ́sàn tó jà gbìyànjà kíámọ̀. Ìyẹn náà tó ní má rí àánú Ọlọ́run kódà ó ṣojú ìyàwó mi ìgbà tó sọ̀rọ̀. Ó sọ fún yín bẹ́ẹ̀ èmi yẹn mo ti gbàgbọ́ bẹ́ẹ̀ sọ yẹn náà já àná mọ̀ ń ṣe kọjá lè máa bá yẹn ṣe. Ṣé wàá rí ìyá mi lẹ́nu ni pé. Ó sọ fún yín pé ẹni sùúrù ó sọ fún yín pé wọ́n fi yín òkú ṣe àfọ̀ṣẹ fóun. Wọ́n fi ṣe olúgbòhùn ṣe olúgbòhùn àfọ̀ṣẹ nǹkan tó tọ́ fi lè fi béèrè nǹkan lọ́wọ́ èèyàn. Ó fẹ́ gbowó lọ́wọ́ àti ẹ̀kọ́. Tẹ́lí ọ̀rọ̀ tẹ́ sọ yìí ẹni sùúrù ẹ jẹ́ kí n lẹ́yìn ọ̀rọ̀ tẹ́ sọ yìí mo ti gbọ́ ó ti dọ́gbọ́n sọ lórí prógráàmù ẹ̀ rí i pé àáfàá kan ó ṣe nǹkan fún òun létà òun wá sọ ọ́ nù ó náà òun sọ nù ó ní ṣùgbọ́n àáfàá yẹn ṣe àfọ̀ṣẹ fún. Olóhùn lọ sọ sínú omi. Ó sọ bẹ́ẹ̀ lórí prógráàmù ẹ̀ ṣé òótọ́ ló sọ ọ́ nù lóòótọ́ àbí rọ́lọ́pàá. Ìyẹn ṣe mọ̀ pé aláwàlà. Bọ̀tán ṣe fún. Èmi ò gbà kó sọnù. Bọ̀tán ṣe fún. Èmi ò gbà kó sọnù. Wọ́n ṣe fún. Èmi ò gbà kó sọnù. Lọ́dọ̀ tèmi o. No ìkẹ́ni ẹ jẹ́ ìkànsọ́ kí n fún yín ìdí tó fi sọ̀rọ̀ yín lórí prógámù ni pé ìgbà yẹn ó dà pé ìjà ti ń ṣẹlẹ̀ láàárín yín ó wá mọ̀ pé òun ti sọ orúkọ bẹ́ẹ̀ fún yín káàkiri yẹn máa tù ló táyé sọ síta. Mo mọ ṣe play game ẹ. 2019 náà ló sọ. Mo mọ ṣe play game ẹ. Mo nǹkan tó ṣẹlẹ̀ èmi ń bá fún àkọ́kọ́ ń gbà yẹn. Make a U-turn. Olúgbòhùn ẹgbẹ́ síta. Ok ẹ̀yin sọ bẹ́ẹ̀ fún pé. Mo ń gbé àwọn àpá síta. Ẹ̀yin sọ bẹ́ẹ̀ kó gbé síta. Tó kó gbé àfáà tó ṣe Olúgbòhùn fún jáde. Ok. Gbé síta eléyìí ẹjọ́ exchange ẹbọ láàrin ara yín ni o. Yes because n tó ń jẹ́ kó máa padà yé wa ni pé ìwọ ń fẹ́ pa ẹbọ rẹ ó kórìíra ẹbọ at least àáfàá tó Sheikh Sulaiman Farouk oníkìjì pa babalágbára omi àwọn yẹn ṣáà ní contact wọn gbé ẹbọ fún ẹ náà. Àáfàá tó ń pariwo àwọn yẹn. Ok àáfàá tó ṣe yín yẹn gan-an fẹ́ kí ló tó lè dárúkọ ẹni yẹn lórí social media. Òun náà ni mo sọ pé dárúkọ ẹ kó gbé picture ẹ síta. Ok yẹn lẹ́yìn sọ fún gbà yẹn. àwọn ìbéèrè tó ń bá mi bí nìyẹn. Bẹ́ẹ̀ ni ara tó dìjà wa nìyẹn pé bá mi gbé síta bó ṣe ń bọ́ àwọn afá tó kù. Saidi ò gbé afá yẹn síta dèní. Kò gbé afá yẹn síta dèní. Mi dẹ̀ mọ̀ pé tó bá gbé afá yẹn síta ní sẹ́rí ọ̀tún máa dà. Làfá yẹn máa tú gbogbo àṣírí ẹ̀. Tó bá bẹ́ẹ̀ ni mo sọ fún yín bàbá. Ọ̀rọ̀ ń bọ̀. Saidi ò lè gbé síta láíláí. Ẹ play voice. Saidi yìí tún gbé ó gbé àfáà ìbò ṣe Olúgbòhùn fún pé kó lọ máa gbó lọ́wọ́ àǹtẹ̀ kó gbé síta. Ó ṣà lóhùn ti sọnù ok àbá hágìrì yẹn. Bọ̀ àfáà yẹn kíndé tó gbé síta pé ẹlẹ́bọ rèé. Kó dárúkọ àfáà yẹn gangan. Kó dárúkọ kó gbé píkṣọ ẹ̀ síta bó ṣe máa ń gbé pé turn right. Tó máa pe ẹni tó lè ìyá ẹ̀ lọ́mọ lórúkọ. Ó gbé síta ká gbọ́ náà. Ìjọ tó bá gbé síta ìjọ ẹ̀ ní ibi ẹ̀ láyé ẹ̀ máa bàjẹ́. Ìjọ tó bá dárúkọ àfáà yẹn tó gbé síta bẹ́ẹ̀ Saidi máa fi ní. Mo dára. Àwọn ẹni yẹn wà. Kò sọ lórí ẹ̀ ní Ìlọrin ni wọ́n. Ó dẹ̀ lẹ́nu táyé mọ̀ gan ni wọ́n. Kò dẹ̀ ní dárúkọ àwọn ẹni yẹn. Ìṣàfà tó bò. Kò dẹ̀ ní dárúkọ ẹni yẹn. Saidi ti bà nǹkan jẹ́ gan-an kàn parọ́ ọmọ súnà ọkọ̀ tó ń gbà yàn jìbìtì lọ́rọ̀ kan sí nínú tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín tá a tún máa béèrè lọ́wọ́ yín lọ́la pẹ̀lú ẹ̀rí tó dájú ni pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn prógráàmù ẹjọ́ máa ń ṣe ìrìhásà kó tó bẹ̀rẹ̀ ni. Kó tó bẹ̀rẹ̀ a máa ṣe ìrìhásà dáadáa a máa ṣe. And secondly òun dẹ̀ ló máa ní kẹ́ ẹ pè wọlé tó bá débi ọ̀rọ̀ owó ó dẹ̀ ń ṣe yẹn dì sí ìná ó sì ń ṣe yẹn dì sí. ó máa ní kí n pè ní a ní kí n sọ báyìí. In half a mile, turn right. Màá wá líǹkì bá ti dé lálẹ́ màá wá líǹkì lédì yẹn màá wá lórí media movement kọ́lọ́ ní jẹ́ lè rí màá try. Kí ló ṣe wọn àti lédì yẹn.
irọ́ lady yẹn máa òun náà ló send lady yẹn sí mi àti máa bá upload lady yẹn máa ń ṣe wá sí. ṣé kò ń ṣe in 0.1 miles turn right. àjọkẹ́kọ̀ọ́ àjọ létà làwọn yẹn dé létà kẹrí eléyìí ó máa ń bojú kí ló bá láṣẹ láàrin àti lady yẹn. ẹ̀kọ́ tí mo sọ pé níjọ́ tèmi sọ pé ká máa fowó ran program Saidi Shitu lọ́wọ́ lady yẹn àti mánu Amẹ́ríkà tí ó tó gbé ọ̀gá wá yẹn tó lóun rọ́gà lọ́dọ̀ yẹn àwọn ló sẹ́ẹ̀dì 25,000 tó jẹ́wọ́ fún mi nígbà yẹn. ibẹ̀ lówó ti kọ́kọ́ bẹ̀rẹ̀. You have reached your destination. That was the first day tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Okay. ọ̀pọ̀ ó máa jẹ́ láyé ló máa jẹ́. mo ní èmi ti rí odidi èèyàn rí wàláì bírọ́bìlì kábà tó ní pé òun para àta òun fi jó oògùn owó òde wọ́n tún wá ní kóun lọ gbéyàwó òun wá òun pa ìyàwó òun dẹ̀ jóyàwó òun títí òun mọ̀ bàtọ́ pa báyìí lójú òun wọ́n ṣe pàyàwó òun dẹ̀ fìyàwó òun fọ́nkan mu títí owó òde àṣírí wá túpọ̀ òun ló jíyàwó gbé ó wá sápò ńlẹ̀ wàláì súnmọ́ bíi láìlẹ̀síláwà tó sọ fún mi fún rẹ̀ wàláì ní Nàìjíríà yìí ni o tó jẹ́. ẹ̀kọ́ ọ̀pọ̀ ó máa jẹ́ láyé ló máa jẹ́. mo ní èmi ti rí odidi èèyàn rí wàláì bírọ́bìlì kábà tó ní pé òun para àta òun fi jó oògùn owó òde wọ́n tún wá ní kóun lọ gbéyàwó òun wá òun pa ìyàwó òun dẹ̀ jóyàwó òun títí òun mọ̀ bàtọ́ pa báyìí lójú òun wọ́n ṣe pàyàwó òun dẹ̀ fìyàwó òun fọ́nkan mu títí owó òde àṣírí wá túpọ̀ òun ló jíyàwó gbé ó wá sápò ńlẹ̀ wàláì súnmọ́ bíi láìlẹ̀síláwà tó sọ fún mi fún rẹ̀ wàláì ní Nàìjíríà yìí ni o tó jẹ́.